ẹni tó lè fẹ́ mi ẹ wá gbọ́ o àṣírí ti tú o àṣírí Bobrisky ti tú àṣírí Bobrisky ti tú àwọn tó fi ń ṣe bàbá àsàlẹ̀ àṣírí wọn ti tú abájọ tí wọn ò ṣe lè mú Bobrisky abájọ tí wọ́n ṣe ń pàmpá Bobrisky abájọ tí wọ́n ṣe ń fọwọ́ bo gbogbo ẹ̀ṣẹ̀ lójú bí correctional service ṣe ń gbẹ̀gún jẹ bẹ́ẹ̀ ni EFCC náà ń gba títí ẹ̀ bẹ́ẹ̀ náà àwọn lọ́ọ̀yà náà ò gbẹ̀yìn abájọ àṣírí ti tú o àṣírí ti tú o information kan ló tẹ̀ mí lọ́wọ́ arákùnrin kan ni wọ́n interview arákùnrin yẹn òun ló wá ń tú àṣírí ó ní lẹ́tà kan pé ó kàn òun lọ́wọ́ láti ọwọ́ àwọn alágbára ìlú Nàìjíríà tí bá ti sọ pé alágbára ẹ̀yin náà ti mọ àwọn alágbára tí mò ń dárúkọ àwọn tó ń ṣe ìjọba Nàìjíríà àwọn olóṣèlú Nàìjíríà ó ní lẹ́tà yẹn wá látọwọ́ ìkànnù wọn mo dẹ̀ mọ̀ pé kí lẹ́tà yẹn tó lè dé ọwọ́ owó títí ẹ̀ náà a jẹ́ wípé àwọn náà wọ́n jọ òun náà jẹ́ nìkan tó lágbára tó yẹ pé ó súnmọ́ wọn ó close mọ́ wọn because tó o bá súnmọ́ wo o lè máa ṣeré àwo yà bẹ́ẹ̀ lọ̀rọ̀ yẹn náà sì jẹ́ a jẹ́ pé nìyẹn súnmọ́ wọn òun ló jẹ́ kí wàá ṣe yẹn kó wá sí ọ̀dọ̀ ẹ̀ ó ní ẹni yẹn send lẹ́tà yẹn sọ pé kí òun kà síta but kóun má dárúkọ anybody ó ní ìdí tí wọn ṣe lè mú Bobrisky ìdí tí wọn ṣe lè rí Bobrisky fi ṣe nǹkan kan òun ni wípé Bobrisky ni àwọn alágbára Naija tí wọ́n ń lò pé àwọn tó yẹ pé wọn ò bá obìnrin sùnmọ́ ọkùnrin sọ́kùnrin ni wọ́n jọ ń bá ní àjọṣepọ̀ ó dẹ̀ ní bọ́n ṣe ń bọ́kùnrin àtọkùnrin ní àjọṣepọ̀ yẹn ó ní wọ́n fi ń rìn ní agbára wọn ni ó ní ẹ̀ẹ̀mẹ́ta lọ́dún òun ni wọ́n máa ń rìn ní agbára yẹn ó ní tó bá ti wá fẹ́ rìn ní agbára yẹn ó ní ẹ̀ máa wò pé níbo ni Bobrisky ti ń rí owó iṣẹ́ wo ló ń ṣe tó fi ń rí owó tó fi ń ṣe fídíò tó fi ń náwó láfúláfú tó fi ń ṣe yalayolo ó ní àṣẹ wò pé níbo ló ti ń rí owó ó ní àwọn tó ń gbowó fún nìyẹn ó lówó gidi ni o tó bá ti fẹ́ rìn ní agbára yẹn wọ́n máa wá gbé owó fún owó gidi àwọn organize àwọn alákọ̀ọ́rí ẹgbẹ́ àwọn organize àwọn ẹgbẹ́ ètò tí wọ́n jọ ń bọ́kùnrin sùn àwọn organize wọn sí pati yẹn ó ní pati yẹn òun ni gbogbo àwọn olóṣèlú wa òun náà máa wá àwọn senator àwọn rep àwọn nǹkan kan ó níbẹ̀ ni gbogbo wọn máa wá ó ní wọn máa wá select ó ní wọn máa wá select ó níbẹ̀ ni wọ́n ti ń bá wọn ní àjọṣepọ̀ tí wọ́n fi ń rìn níhun agbára yẹn ẹ̀rín nífẹ̀ẹ́ mi ẹ má jẹ́ kó dàbẹ́ ní pé ẹnu mi nìkan ni ẹ ti máa gbọ́ wọn lẹ́nu oníkan láti ń gbọ́ pọ̀n ẹ jẹ́ kí n play voice note yẹn fún yín ó kàn jẹ́ pé voice note yẹn kò fi bẹ́ẹ̀ clear dáadáa but mo fẹ́ kẹ́ bá mi tẹ́tí sílẹ̀ kẹ́ gbọ́ dáadáa so kẹ́ ẹ lè mọ̀ wípé kò ń ṣe mi ni mo frame ẹ̀ ẹni ẹ̀dẹ̀ tún sọ ó ní lẹ́tà yìí ò ṣe pé bóyá bíi blackmail o ó ní confam letter ni o ó ní confam ọ̀rọ̀ ni o ẹ gbọ́ bíbẹ́ ni yẹn ṣe bẹ̀rẹ̀ tó ní dear sir tó bẹ̀rẹ̀ sí ní ka lẹ́tà yẹn ẹ gbọ́. But they are made to have sex with fellow men so as to keep being politically relevant. They do this intercourse 3 times a year. I believe Bob is their pimp. He is among those being slept with, along with some other gays. Are you aware he does parties without camera? Those parties are being organized and funded by those cult members during their constant rituals. Nothing will happen to Bobrisky. Some of you do not know that this country is controlled by men who sleep with men to regain political control, and Bobrisky is their pimp. ṣé ẹgbọ́n nǹkan tẹ́ni yẹn sọ ó ní gbogbo àwa tá a rò pé bóyá nǹkan máa ṣẹlẹ̀ sí Bobrisky ó ní nǹkan kan ò lè ṣẹlẹ̀ sí Bobrisky ó nítorí pé kíni wọ́n ti jọ ń jẹ wọ́n ti jọ ń mu àwọn alágbára tó ń control Naija ẹni ló fẹ́ mi nǹkan ṣẹlẹ̀ ní Naija wọ́n ti fẹ́ ẹ má jẹ́ kí ni wọ́n ti fẹ́ wọ́n ti dórí Naija kodò if care is not take very soon ìlú Naija máa turn sí Sódómù and Gòmórà ẹgbẹ́ yẹn lólùfẹ́ mi ẹ ní ṣorí burúkú ẹ ní rí ohun gbé sọnù bí ò ṣe bí ọmọ ẹni ẹlẹ́ni kò ní gbà ṣe yín ṣe ẹni títí ẹ ti bàjẹ́ kò ní bá ti ń jẹ́ lágbára Èdùmàrè ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí mo dẹ̀ fẹ́ kẹ́ comment lábẹ́ comment section mo fẹ́ kẹ́ comment and kẹ́ ẹ dẹ̀ bá mi subscribe Sele Global TV ẹ jọ̀ọ́ ẹ bá mi subscribe yẹn ó wà most important
kẹ́ ẹ lè máa gbọ́ gbogbo àṣírí sì máa tú gan o tó fi lè mú àṣírí eléyìí tó fi tú àṣírí àwọn olórí ìlú yín àṣírí àwọn gọ́fúnà yín àṣírí àwọn sínétọ̀ yín tó fi lè tú báyìí àṣírí tó sì máa tú sì máa pọ̀ gan ẹ jọ̀ọ́ ẹ bá mi subscribe kẹ́ ẹ lè máa gbọ́ gbogbo àṣírí tó bá ń tú kó lè máa dọ́dọ̀ yín ẹ jọ̀ọ́ ẹ bá mi subscribe kẹ́ ẹ lè bá mi share fídíò yìí kẹ́ ẹ lè comment lábẹ́ comment section ẹ tún gbọ́ síwájú sí i. Bobrisky, on the other hand, will supply them all their consignment. Sometimes they will organize a party, throw Bob, and come to fish out their men to renew their claim. This is a classical information. Keep it secret, otherwise you might be sued if you divulge it. Even though you want to divulge it, use wisdom. I am reading it exactly as it was sent to me. Now, the part that got me very interested is this thing. Which is the second to the last paragraph. Say, whenever these cult members want to sleep with men so as to renew their power, they pay Bobrisky millions. Bobrisky, on the other hand, will supply them all their consignments. Sometimes they will organize a party through Bob and come to fish out other men to renew their claim. Now, everything here in this video is alleged. It's alleged. Ṣẹ́gbọ́n kan tára kùn yẹn sọ ó ní tí àwọn olórí burúkú ẹlẹ́gbẹ́ òkùnkùn ẹlẹ́mìí òkùnkùn yìí tó bá ti fẹ́ rìn ní agbára wọn ó ní wọn wá gbé owó fún Bobrisky àwa bá wọn organize party tó bá ti wá dé party a máa wá supply wọn ní consignment wọn ṣé ti mọ̀ tó mọ̀ consignment yẹn àwọn tó fẹ́ bá jọ ní àjọṣepọ̀ a máa wá supply wọn ẹ wo bí tá a bá Naija dé ó ní ká sunkún jù bẹ́ẹ̀ lọ ó ní ká kégbe jù bẹ́ẹ̀ lọ ó náà ó létí wọn ti di ó ní àánú òsì lójú wọn mọ́ omi àánú ojú wọn ti gbẹ ẹ̀rí ló fẹ́ mi ẹjọ́ mo bẹ̀ yín nítorí Ọlọ́run ní ẹjọ́ ẹ bá mi share fídíò yìí ẹ dẹ̀ jọ kẹ́ ẹ bá mi subscribe so kẹ́ ẹ lè máa gbọ́ mọ́ information sì pọ̀ ó sì pọ̀ Ọlọ́run ẹ bá mi subscribe Sele Global TV kẹ́ ẹ dẹ̀ comment lábẹ́ comment section Ọlọ́run ẹ tún gbọ́ síwájú sí ẹ gbọ́ síwájú sí what was sent to me, and I said, let me read it out. So because when you're beginning to wonder, where is Bobrisky having money to do all the videos, to spend all the videos, flout monies around, I think this paragraph clearly explains it all. So I don't intend to say too much, but I urge Nigerians to stand firm and protect the culture that we've been used to. The culture that I know is man marrying a woman and having children and dying peacefully and their children take care of them. That is the culture I know. Any culture that suggests same-sex attraction, I have never been part of it. I'll use my last breath to fight and save the image of the prick. Because me and prick, I get what I have. So prick to me is a very dear companion. It's the only thing I know that God took time to create. The fact that people can subject prick into the horrendous torture of choking it to undergo smelling condition is repulsive, it's irritating, it's disgusting. So I cannot stand by and see our precious prick subjected to this ridiculousness that is called that I cannot stand and watch. Now, we are being ruled. I think there's a court that is in control of our affairs. And the earlier we fight against it, the better for it. Because these people don't care whether our roads are bad, whether our hospitals are not functioning, whether our transport system is not functioning. They don't just care. If you like to cry, hear the photograph. Look, my brother, I don't know if it's just me, but I don't know if you know how expensive it is to live now. I have a family of. Yes, bro. Ó ní níjọ́ tóun ti dé Naija tó ti bí òun sí Naija ó ní òun ò gbọ́ irú kọ́ṣọ̀ léyìí tí wọ́n fẹ́ máa organize rí ó ní kọ́ṣọ̀ tóun mọ̀ nínú Naija òun ni pé kọ́kùnrin fẹ́ obìnrin kọ́ndẹ̀jọ́ máa bímọ kọ́ndẹ̀jọ́ máa gbégbé àlàáfíà ó ní kọ́ṣọ̀ tí àwọn kìíní ìfẹ́ implement ní Naija sí ó ní kọ́ṣọ̀ kọ́kùnrin máa bá ọkùnrin ní àjọṣepọ̀ ni o ó lóun ò dẹ̀ ní bá wọn support ẹ̀ láyé ó ní ẹ̀yẹ wò ọ̀nà ń bàjẹ́ kò sómi ilé ìwòsàn sí gbogbo ẹ̀kọ́ dojú ó ní ṣe rí pé kò kàn wọ́n ó ní kò kàn wọ́n rárá ó ní bẹ́ẹ̀ bá pariwo jù bẹ́ẹ̀ lọ ó ní kò kàn wọ́n ó ní tára wọn ò bá yá wọ́n ti fò lọ sókè òkun ó ní nísìn ó lóun ní fámìlì mẹ́rin ọmọ bàbá ìyá ọmọ méjì ó ní 10,000 kò tó àwọn jẹun kò sówó pé a fẹ́ ra ọṣẹ a fẹ́ ra tòmátò pé káwọn fi jẹun èdè ó ní 10,000 ò tó àwọn jẹun mọ́ níbi tí Naija gbé ń lọ báyìí ẹ ló ń fẹ́ mi jọ ẹ bá mi share fídíò yìí ó wà most important kẹ́ẹ̀dẹ̀ bá mi subscribe sí Sele Global TV yà kẹ́ẹ̀dẹ̀ comment lábẹ́ comment section so kẹ́ẹ̀lẹ̀ máa gbọ́ new information ṣé ẹ gbọ́ nǹkan tí arákùnrin sọ ẹ̀yin youth Naija ẹ̀yin ọkùnrin Naija obìnrin ẹ jẹ́ ká dìde o wọ́n ti fẹ́ bà Naija jẹ́ mọ́ wa lọ́wọ́ o
ire o.